sọ sí ilé sí ní 2023 olórí burúkú ara yín lè máa gbàdúrà fún apẹ́ka ṣe oríire ẹ bá tí wàá rí pátí ṣe oríire gbá inú yín máa ń bàjẹ́ olóṣì oríyàn bíúdì ó lọ sókè òfàyàn dání tó bá ṣubú ta ló máa gbé ẹ dìde ó dà pórí yín ò tí pé kí ló tó ń wo mi ṣe mo parọ́ ọmọ ẹ̀ ni. ó máa ti di wúro sí wúro wèrè ní ká fi máa pọ́ọ̀tì ẹ̀ nínú índọ́sítírì yìí wèrè láàfi máa wòra wa Kẹ́mi T èèyàn Kẹ́mi Àpèsìn òun náà ti sọ̀kò ọ̀rọ̀ ta ló sọ̀kò ọ̀rọ̀ sí Austin Emmanuel ló sọ̀kò ọ̀rọ̀ sí ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé tó fi sọ̀kò ọ̀rọ̀ èèyàn síkànnì ayélujára gbogbo iná lẹ́mọ̀ tí Austin Emmanuel tó sọ nínú interview èèyàn ṣọ́gà rẹ̀ èèyàn tí í ṣe Ibrahim Yekini tí gbogbo wa mọ̀ sí Ìtẹ̀lẹ̀ the Icon Kọ́lé Osoma ìbọ̀dá kí ni Kẹ́mi T sọ kí ló fàjà kí ni Ibrahim Chata sọ kí ni Austin Emmanuel sọ gbogbo ẹ̀ la fẹ́ gbéyẹ̀wò nínú ètò lónìí ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọn ẹjọ́ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí pìtìpìtì ayé ọfà ayé kò ní bà wá o ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó lè bá a jọ yíra wa. tí n bá sọ̀rọ̀ ẹ ní problem àmọ́ tí n bá sọ̀rọ̀ ẹ máa ní problem nǹkan máa ṣe yín. gbogbo wa náà la mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nínú Nollywood Yorùbá Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ the Icon àti Austin Emmanuel ń ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. nígbà tí Ìtẹ̀lẹ̀ the Icon tó lọ sí interview Oyinmomo ó sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó dá wàhálà lẹ̀ tó dá yẹpẹnyẹrin lẹ̀ kí ni Ibrahim Yekini ìyẹn Ìtẹ̀lẹ̀ the Icon Kọ́lé Osoma ìbọ̀dá kí ló sọ nínú interview Oyinmomo nínú ìgbà tí wọ́n bí pé bó ló ṣe mọ Austin Emmanuel ó ṣàlàyé ó lẹ́ni tó mọ̀ ọ́n mọ Austin Emmanuel nínú industry ó ní ìyá àyàwó rẹ̀ ọ̀dọ̀ ìyá àyàwó rẹ̀ lòun ti mọ̀ pé gbà tóun sì mọ̀ gan-an ni òun ti ṣètò móvì bíi 3 sí 4 kóun ó tó mọ̀ àṣì Austin Emmanuel aṣọ náà wo interview náà ilé gan ló kọ́kọ́ dá wàhálà lẹ̀ torí pé interview tún bí Ibrahim Ìtẹ̀lẹ̀ the Icon Kọ́lé Osoma ìbọ̀dá ó ní kí ló dé tóun àti Austin Emmanuel tí wọ́n jọ sí mọ́ kò fẹ́ fèsì pọ̀ sí yẹn ó ní pé ṣe mọ̀ pé ẹni tí èèyàn bá jọ ń ṣe náà lèèyàn ọjọ́ máa ṣe lọ ẹ wo kí wàá ní Austin Emmanuel kí ló náà fi dá èsì ọ̀rọ̀ padà nígbà tí Austin Emmanuel ó máa sọ nínú interview tiẹ̀ ó sọ̀kò ọ̀rọ̀ sí Ibrahim Yekini eléyìí gan ló fa wàhálà tí Kẹ́mi T náà fi jáde tó fi sọ̀rọ̀ kí n tó mú tí Kẹ́mi T tó sọ wá kí ni Austin Emmanuel kí ló sọ sí Ibrahim Yekini inú Kọ́lé Osoma ìbọ̀dá nínú interview tiẹ̀ ìgbà tó ń wò mọ́ sọ̀rọ̀ tí wọ́n bí léèrè pé bó ló ṣe mọ Ibrahim Yekini Kọ́lé Osoma ìbọ̀dá ó ní pé gbogbo ohun tí Ibrahim ń sọ yẹn ó ló ń pa lálẹ́nu ni bọ́yọ́ gbé kòló lásìkò ìgbà tí ń ṣe interview ó ní pé Ibrahim Yekini ọ̀dọ̀ òun ló ti blow ó lẹ́yìn tó mú mọ́ Ibrahim Yekini ó ní Don Richard tí gbogbo wa mọ̀ nínú industry tó nípèníjà nígbà kan ó ní Don Richard ló mú wá bóun pé kóun gbà tọwọ́ tẹsẹ̀ pé lásìkò ìgbà náà ìyẹn ní Ibrahim Yekini wá fi wà lọ́dọ̀ òun táwọn fi jọ ń ṣeré tẹ́ ẹ̀ bá sì gbàgbé Ibrahim Yekini òun sì sọ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹni tó kọ́kọ́ fira wọn sínú móvì nínú òun àti Austin Emmanuel òun lòun kọ́kọ́ cast Austin Emmanuel nínú eré orí ìtàgé òun Austin Emmanuel ní kò sí nǹkan kan tó jọ ohun tó ń sọ yẹn pé kó fúnra ẹ̀ ń brain tó bá fẹ́ trend kó trend ní ọ̀nà tó máa make sense kó má fi orúkọ òun kó má fi trend torí pé tá a bá ń sọ̀rọ̀ nínú industry yìí òun jùlọ pátápátá pé ọ̀dọ̀ òun ló ti blow àṣì àwọn Kọ́lé Oṣó family àṣì gbogbo wọn ní àwọn interview náà báyìí ni Kẹ́mi ló jáde tán kò fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ in display gbogbo ohun tó sọ síkànnì ayélujára yìí náà mọ̀ pé wọn ò bá Austin Emmanuel wọn ò bá mú kékeré gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé Ibrahim Yekini kìí ṣalágbájá èèyàn kìí ṣẹ̀ntì máa sọ̀rọ̀ wọ́n ní dàda ò lè jà ṣùgbọ́n ní àbúrò tàbẹ́gbọ́n
tó lè jà fún wọn. ẹ já wájú máa wo ohun tí Kẹ́mi T tó fi síkànnì ayélujára tó fi kọ̀rẹ́ẹ̀tì orí Austin Emmanuel. ó kọ́kọ́ fi ibẹ̀ ìmọ̀ display ẹ̀ fún yín ẹ̀ mọ̀ ká. ó ní Mr. Austin, remove my boss name from your mouth. If you mention him again, I will expose everything you did to me and tell the world who you really are. I have kept quiet despite the pain, but I am done. Try me and see. Kò dúró síbẹ̀ o, ó tún fi síbẹ̀. ẹ jẹ́ n tún fi mí hàn yín, ó pọ̀ ńlẹ̀ bí yẹpẹ̀. Is Ekun Meta Abẹ́lé film, where were you when this movie dropped? It was one of the best at the time. My boss never met you, so please calm down. This is 2026. Move with sense. ẹ wo ẹ jẹ́ n tún fi mí hàn yín toró kòbó. ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ka àwọn intí Kẹ́mi T tó fi síkànnì ayélujára, ẹ rí pòsàn kankan bíi tí mo kọ́kọ́ fi hàn yín. ó ní tí ò bá lọ dákẹ́ kó yéé sọ Ibrahim Yekini lẹ́nu. ó lóun ó sọ nǹkan tó ṣe fóun. kí ni Austin Emmanuel kí ló ṣe fún Kẹ́mi T? ẹ tún kalẹ̀ ètò kọ̀. ó ní you said my boss was still under training, but is the same person who introduced me to your set for makeup work. I knew him before I started makeup, so the story doesn't add well. ṣe rí ọ̀rọ̀ yìí yóò tún ní part 2. ẹ̀yin lólùfẹ́ mi, ẹ subscribe yín sí YouTube channel wa. torí ṣe rí nǹkan kan wà tí Austin Emmanuel tó ṣe fún Kẹ́mi T tó jẹ́ pé nǹkan kan náà ò lágbára tí ò sì ṣe é sọ. ẹ̀yin náà dẹ́ mọ̀ pé oríṣiríṣi àṣírí ló wà nínú indọ́sítírì Yorùbá. Mr. A ó lè ní àṣírí B lọ́wọ́ tó jẹ́ pé yóò mọ̀ bá a bò, ṣùgbọ́n ijọ́ tó bá ṣe tẹ́ ni ó wá fi síta. ṣé ẹ lérò pé Austin Emmanuel ó ti fẹ́ họ́bó lọ́dọ̀ Kẹ́mi T? àti pé ẹ̀yin náà suggest irú àṣírí tó lè jẹ́ pé Kẹ́mi T, àṣírí Austin Emmanuel tí Kẹ́mi T ní lọ́wọ́, irú àṣírí wo lẹ́yìn lérò pé wà láàrin obìnrin sọ́kùnrin? ẹ lọ sínú comment section kẹ́ fi bẹ̀. torí tó bá lọ jẹ́ pé tí mò ń rò lẹ́yìn náà ń rò, á jẹ́ pé part 2 gbàgbósì yìí ó máa lágbára, ó máa le, ó máa tà, á sì gbé yín débẹ̀, á gbé yín fògànà, á gbé yín tàbáyé lórí channel yìí. ẹ má gbàgbé drop comment, ẹ subscribe. ẹ ti rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó tún sọ síbẹ̀, ṣùgbọ́n àṣírí gangan kò tí ì tú síta. ó ti fún condition. ó níjọ́ tó bá tún lọ sí interview tó bá fi lè dákọ̀ Ibrahim Yekini, eyín Ibrahim Ìtẹ̀lẹ̀ Kọ́lé Osoma Ìbọ̀dá tó jẹ́ ọ̀gá fóun. ó lóun ọjà wọn mọ̀rú, ó láyé òun ọjà kí n dọ́sọ̀ mọ̀rú èèyàn tó jẹ́. irú èèyàn wo ni Austin Emmanuel jẹ́ sí Kẹ́mi T? àṣírí rẹ̀ wo ló ní lọ́wọ́? ẹ drop ẹ̀ sí comment. mo ń mú mi bọ̀ part 2 rẹ̀ yóò le